رسول الله مدد يا حبيب الله مدد يا خير خلق الله يا بصر طيبة يا محمد مدد يا إمام الحرمين مدد يا رسول الخالق مدد أيها طلعت ẹ̀san lásán nǹkan mẹ́ta ni máa jẹ́ kí ọmọ èèyàn ṣoríire mẹ́ta ni máa forí ibú fọmọ èèyàn. wà kó lómìnira yíyá ọmọ fẹ́kẹ́ tí ìjòkó. sáyẹ sọ̀rọ̀ fún sáyẹ̀wò. 1970 àkàràmọ́kọ́mọ́ ni bàbá mi àgbà sọ fún ẹ pé bàbá yìí ọ̀hán káàkiri ayé wọ́n mọ̀ láre wá wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ bàbá lèmi ò tíráfù ká wọ́n ní máa ṣe àṣàrò ọmọ lẹ́ẹ̀tì hàn. àṣẹ tí a sọ fún yín ní 1970 àṣẹ ní ẹ má mọ̀ wá ọ̀rọ̀ owó kọ́ ọ̀rọ̀ òdodo tí mo fẹ́ sọ fáàtì mo fẹ́ sọ n tẹ́ ẹ ṣe ni n sọ ẹni kí ni àkọ́kọ́ ká ẹ̀yin obìnrin ìdánwò ló mọ̀ ẹni tí fẹ́ kọ́ ọmọ rẹ ń yàn ẹni kí ni àkọ́kọ́ ṣe àrìjọ́ bí kọ̀dọ̀ yọnu sí ìdájọ́ tó lọ́ọ́ máa dá fọmọ ọlọ́mọ yọnu sí tọ́lọ̀ bá ṣe fọmọ ọlọ́mọ máa bá rúkúrúkú tì í máa bá yọ máa bá jọ wá ní tiẹ̀ ńkọ́ ní tèmi náà ń bọ̀ bàbá ẹ̀dẹ́ mi gbogbo ẹ̀dá tó bá ti yí òkúta dé ayé ọmọ ọlọ́mọ ọmọ rẹ ò máa rin orí wọ́ta yóò máa dààmú tí èkú ni. bàbá lè kú ndí ẹ̀yin lè pákó dé ayé wọn kí ni àwọn nú ayé ẹ̀yin náà mọ̀ tó ṣẹlẹ̀ lánàá ẹ̀sán ni àbátí lè wọlé yìí lánàá àbátí lè wọlé yìí gbogbo nǹkan ló dúró lọ́nà gbogbo nǹkan ni ò fẹ́ ká wọlé yìí gbogbo nǹkan ló ṣẹlẹ̀ káàbí lè wọlé yìí. tí sẹ́yìn gbogbo wa jáde wà mẹ́ àmọ́ ìwà wa ń yọ á ìwà wa ń yọ á ẹ lọ kí baba yẹn lọ sí o. wà kó lómìnira yíyá ọmọ sayọ̀rọ̀ fún sáyẹ̀wò ìyá ó sílẹ̀ ẹ̀yìn dálílá ilẹ̀ aṣọ ìlú. gbogbo olúkálùkù tí wọ́n láṣẹ pamọ́ níjọ́ kẹrin tó ṣe pamọ́ wọn hàn ẹni Allahu akíbárù. ìdá òṣèlè ẹ̀yìn dálílá ilẹ̀ aṣọ ìlú. bẹ́ẹ̀ mi ṣe jòkó tẹ́ ẹni tí mo nọ̀rọ̀ láàrin yìí ẹ̀sán àwọn kan ni mí. ìdá òṣèlè ẹ̀yìn dálílá ilẹ̀ aṣọ ìlú. ẹni bẹ̀rẹ̀ ní náà ẹ tẹ̀lé mi ọmọ tí ó sìn yá ní bóyá ìyàwó ní òbí sàgbà kádàrá ìwọ tó aṣọ kókó àbí ọmọkùnrin ìyàwó rẹ wá bí ọdún kó ya dèdè rẹ bóyá tí ó hàn níra yín nù ebi ní ó pọ̀ kú bá kí ni wàhálà yín obìnrin pápá níyàwó méjì mẹ́ta àwọn alájẹbí ni àbọ̀nà tó ní ẹ̀ pọ̀ jù àná. وكل امرئ يوم سيعرف سعيه إذا حصل عند الإله الأصائل. bàbá kábíyèsí ẹ jẹ́ obìnrin ó gbọ́ ẹ jẹ́ fún yín ní tẹ́ẹ̀mù lọlé ẹ jẹ́ fún yín lẹ́mù tẹ́ẹ̀dìmú tẹ́ẹ̀fì ní sin òfò lónìí jẹ́ sófò. ẹ̀yin obìnrin ní náà bọ́lá ń bá lórí mẹ́ta lọ́kọ̀ rẹ̀ yàn sọ lè takò wọ́n tó akọ́ ọkọ̀ rẹ̀ rìn kù ìyàwó mẹ́ta lóní ara wo lọ́mọ tọ́mọ rẹ̀ ó dà sọmọ rẹ̀ tí dàgbà náà kó máa dára bọ́ọ̀ bá gbọ́ ọkọ̀ rẹ̀ mọ́tò àjí ó yàn sọ́ọ̀bẹ náà kọ́ ọmọ rẹ̀ ó fẹ́ rù rẹ̀ pé gbogbo ń tọ́ fojú bàbá rẹ̀ rí kọ́ ọmọ rẹ̀ ó sàgbákòrú rẹ̀ kó fẹ́ kí lè ń bá káàkiri tẹ́ ẹ sogun tọ́wá yóò tọ́ bí ṣúgà. wà kó lómìnira yíyá ọmọ rọ́fún sáyẹ̀wò. ẹ̀yin obìnrin ẹ̀dá mi lò ẹ̀yin obìnrin ọmọ rí mi ọ̀rọ̀ tí ń sọ
fún yín ìbẹ́ bá ti lò ẹ ti wà ní Jánnà. Ìbéèrè àkọ́kọ́ tí mo bí obìnrin bàbá wa Lékúndí bàbá Olúòkun tí bá ti dá àbá nìkan lóhùn kólúkálùkù di owó ẹ̀mú torí mo ti wà ní express ó dá ọmọ kan ká má dúró padà ọlọ́mọdé ń sẹ̀. wà kó lóbìnrin. tó ní mílíọ̀nù ní kí n sẹ̀ yẹn. ìyá máa sayọ̀rọ̀ sáyòwò. bẹ́ẹ̀ fún mi ní kọ́bọ̀ Kamarudeen ti tó. bẹ́ẹ̀ni. mo gbà lánàá 50,000 mo gbà lánàá 100 nígbà lónìí. ìdáhùn sílẹ̀. o ti tó báyìí lẹ́kùn tó kó fún náà bẹ́ẹ̀. ọjà lómi ó ká yín. ìlà ilẹ̀ aṣọ ìlú. tí bá ti lójú ẹjí ó tó ká ìmọ̀mù sí kàmí lábùkù dá mi padà mọ́rìnrìn tí fi kàn lábùkù wá sí ti bẹ̀rẹ̀ nu. Yorùbá ẹ̀nẹ́bí mọ́nìjẹ́rẹ́ mo fẹ́ fèsì reality nìyẹn mo ní àwọn alájẹbí àbọ̀dé Ọlọ́run tó ní ẹ pọ̀ jù àná má ẹ̀ dìtì ọ̀rọ̀ mi mélòó lójú méjì mélòó ni òun mélòó létí mélòó lọ́wọ́ mélòó lẹ́sẹ̀ ẹnu ńkọ́ ẹyọkan tó bá yọwọ́ kí la fi jẹ kò sí ilé mi ńkọ́ tó bá yọwọ́ kí la fi yàgbẹ́ ilé ìtọ̀ ńkọ́ tó bá yọwọ́ kí la fi tọ̀ àbí ká dí pipe síbẹ̀ ẹ̀kọ́ obìnrin ó sì máa yọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni lọ́nà wo bí ẹ bá lálejò oṣù bálejò oṣù bá dé kò sí network kò sí sáfíìsì mu. ó yọwọ́ àbí ò yọwọ́ ajabulẹ̀ ẹ̀kẹ́ ìmí ni mo wò ó yọwọ́ àbí ò yọwọ́ lọ́jọ́ márùn-ún tí wọ́n á fi yọwọ́ àbọ̀jọ́ mẹ́fà tí yóò sinmi lọ́jọ́ mẹ́rin ó tán kò tán yóò mọ̀ retí ọjọ́ karùn-ún kó tó di pé wàá lọ wẹ̀ tí wèrè òru bá dé sọ́kùnrin là fún ọjọ́ márùn-ún tí wèrè òru bá dé gbòní kó pẹ́wọ́ sí. kí lè mọ̀ tí ń jẹ́ wèrè òru tẹ̀ pé ṣé ń wù. Tẹ̀lé mi mọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo tí yóò bá jẹ rí ẹ̀sìn ní ìwé mi láì bí gbogbo tí yóò bá jẹ rí èèyàn wá ká tẹ̀lé mi gbogbo ìlà tó bá ti súnmọ́ obìnrin obìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ ń ṣe nǹkan ọ̀sẹ̀ lọ́wọ́ ni o tó bá ti lè kọjá fìrì torí bíútì rẹ̀ kí lè mọ̀ tí ó ṣẹlẹ̀ ìfẹ́ wà pé jẹ́ ń súnmọ́ ó sì ní ó wà ní danger zone. ààrẹ ẹ̀jọ̀kọ̀ nfẹ kẹkọjá bẹ́ẹ̀ náà ni ẹsẹ àkọ́kọ́ jòkó ẹjòkó ni mo ti bẹ̀rẹ̀ wá sí mo ti sọ fíkẹ́ tó dé ohun tí yẹn ń wá ká wá dé sóbìn tí ò ṣe fọ́ ọkàn gbòòlù kó pẹ́ wọ́n sí ohun tó yẹ kẹ́yìn obìnrin ó tọrọ ẹ̀ tọrọ kì í sọ náà mọ́jọkọ̀ bí ó fẹ́ yàn lé mi ọlọ́jọ́ mọ̀ mi ó yàn ni ọkọ rẹ fẹ́ yàn lé ọlọ́padà já náà nẹ́pà yóò padà já 60 70 nẹ́pà ọmọ wálẹ̀ díẹ̀díẹ̀ inú ọmọ kú lẹ́gbúlẹ́gbú 75 wọ́n mọ̀ fàgbó pẹ́ǹdì ní low current tí ó mọ̀ wá díẹ̀díẹ̀ 78 nípa jáná náà. wọn ò mú bíìlì wa mọ́ nù ọ̀dàwọ̀ mọ́jú nù èmi ló wá kù mo ti nípa padà jáná rẹ èmi wàhálà yín gbogbo létí ò bá ti sí ọba kan ọmọ wọn yìí serious wọn ò ní rí kò sí challenge níbẹ̀ nù ìyá ọmọ pé ọba yẹn bá ti kú ẹ̀yìn lẹ́lógún ẹ̀mú ẹ̀ pa ẹ̀yin ẹjọ́ bí kan gúdúgbẹ́ ẹ̀ á síríọ̀sì o àbúrò yín ó jù yín lọ o eré wà dé. kí lè ń bá ká ẹ̀yin obìnrin èmi wàhálà yín bí mo fẹ́ yẹn lé mi ẹ̀ lọ bọ́lọ̀ o bàbá fẹ́ yín kẹ́kọ̀ọ́ ta náà fẹ́ obìnrin tẹ̀ ń gbé lọ́wọ́ ká sàyìn mẹ́rin mẹ́ta kí lè o fà kí wọ́n lè rí ní ọkọ lọ ẹjọ́ kó jẹ́ bọ́lọ̀ سيعرف سعيه إذا حصلت عند الإله الأصائل. ẹni tó bá yọ̀ mọ́ ànábì ni ó gbọ́rọ̀ mi yé. ǹjẹ́ yẹ kóbìnrin ó tiẹ̀ jowú mi ayé dédó lónìí? ǹjẹ́ yẹ kóbìnrin ó jowú mọ́? ẹ̀dá kan dá mi lóhùn. èyí ń fẹ́ ọkọ rẹ ọlọ́bu láàrin ọjà ọ̀sẹ̀ pèlè ọ̀lẹ̀kùn mọ́ kò wá sá ọmọ kó fẹ́ jòkó nù sì ronú jọ́tọ̀ ọmọ tí inú fẹ́ jòkó ọbú yẹn kò sá lọ ó ti káàkiri ayé kò sọ́nà fún mọ́ ọ̀nà kan tó kù lọ́dọ̀ ọkọ rẹ̀ gbá láàyè tó o bá fún ọ gbọ́dọ̀ mọ̀ tọ́mọ rẹ̀ ó sẹ̀rù kà ẹ̀yin tẹ́ ń ṣe
àyà màmá àwa làwa ń bẹ lónìí ntí wọn kọkọ mi ó ṣe ní ó ṣe gbogbo lójú ọkọ lọmọ wọn yíyàn torí yóò ti jẹ ayé ọmọ rẹ pọ̀ mọ́ tiẹ̀ kiri kó lọ wí ọmọdé. wa kullu mri'in yawma sayurafu sa'yuhu. kí wọ́n bẹ̀rẹ̀ wá sí. idha husilat inda lillahi al-asailu. mo kí gbogbo ẹ̀yin olóyè ọlọ́ọ̀bà mójútó yín. àmín. mọ́mú ṣùgbà mo kí yín ó kọ àfa pọ̀ ń bí àlùfà wa ní kódù àbí kado àlùfà wa bọ́kàrà ìmáàmù wa láìlà bàbá ẹ má jẹ́ obìnrin láìlà àmọ́ ẹ má parí ẹ̀ ẹ kọ́ mọ́ sọ tiẹ̀ àwọn gbọ́dọ̀ wí nǹkan tí n bá wí authority ni gbogbo àfa àyè ló sọ tí n bá sọ láìlà ìlàlá tọ́tí láìlà tó bá dákẹ́ kò sọ́nà lọ́sọ̀ àfikọ́ parí ẹ̀ àfọwọ́ láìlà ìlàlá láti máa jẹ ẹjọ́ máa wí jálẹ̀ kọ́mọ ọmọdéka yìí tí n bá sọ̀rọ̀ ẹgbàá bẹ́ẹ̀ authority ni tí n bá sọ sí kọ́ ni gbogbo ayé ló fọwọ́ sí láìláha ìlàlá ẹ mọ̀jọ̀ dáná bọ̀ ẹ lọ́rùn kọ́mọ wí jálẹ̀ àfa láìláha ìlàlá láìláha ìlàlá ó dùn wí lẹ́nu kódà tá a bá wí ètè gbọ́dọ̀ kára wọn láìláha ìlàlá láìláha ètè rẹ̀ gbọ́dọ̀ kára wọn àbẹ̀tẹ̀ rẹ̀ kára wọn ni ọtún lè yanu ajabudulayi káà zikiri pọ̀. wa man kana dha khuluqin fadilin. àfàwà Allahu Latif Imam Sise àmà sàlámù àfàwà mi nù Imam Zuba náà wọn ọ̀fàànù ọmọ méjì lọ́jọ́ bí afọ̀jọ́jọ́ wọ̀lú ẹ̀ lánàá barika bó o náà wí. fayuhmadu fi nasi. ó tún wá sọ lónìí tí bẹ́tẹ̀ bá ti ń fa ayà ọpọlọ yóò máa sáré ká wọ́n dá nǹkan lẹ̀. ọ̀rọ̀ káwọn tó ń kí ọmọ mi. ayakumullah. bó o náà wí. wa man kana dha khuluqin fadilin. ẹ̀yin yà wẹ̀ nínú àwọn. èmi ni yóò mú yẹn lọ́jọ́ alẹ́ mo fẹ́ sọ. bàbá ní ẹkún ni mo ti kí ẹkún dúró ti jẹ ta àtàná al-jazā'u min jinsil 'amal lára wa yìí tẹ̀ ń rí bàbá wa lára wa. n tẹ́ ẹ ṣe pamọ́ ló wá hàn lónìí. mo sọ̀rọ̀ kí mo ti deviate àmọ́ ẹ̀ pè mí. mo ní ìwà mẹ́ta lómi èèyàn fi yàn ìwà mẹ́ta lórí ọmọ ẹni fi burú. àkọ́kọ́ tọ́mọ èèyàn fi yàn àrídọ́bílì kọ̀dọ́. kálukú ọmọ yọnu sí ìdájọ́ náà ẹ̀yin obìnrin yọnu lọ́ọ̀dẹ̀ yín tó bá ṣèyàwó kékeré ni ẹ fẹ́ tó ń lárí jù ọ lọ́mọ wo tí fi yàrá rẹ̀ pátápátá wọn alágbàáyà ni ọmọ rẹ̀ náà yàn dùgbọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ béèrè ẹ̀kejì tí mú kọ́ mi èèyàn yàn ẹ béèrè àbọ̀rọ̀ ń gbóná jù ni wọ́n tẹ̀sílìm ẹni tí fẹ́ kọ́ ọmọ àwọn yàn kó gbà fẹ́ni tó lọ́n bá gbà fún kó tẹ́ra kalẹ̀ fún lọ́mọ bá tó kánọ́pì wọ́n ní àgbàlagbà ní ń ṣe wẹlẹ́ láàrin ọmọ wẹrẹ wọ́n sin ọmọ tiẹ̀ náà ẹ béèrè kẹta tẹ́yìn bá ti ní ọmọ rẹ ó yàn ẹni kí ni àlìjúùdù kéèyàn lè tọrẹ ọ fún yàn lómi mú ni ọ fún yàn ní kíní kan ní sásùn rè kan kọ́lọ̀ wá san lára ọmọ rẹ kọ́mọ ní bàbá rẹ ní rọmi àgé mọ́sálásí bàbá rẹ ní tanásí mọ́sálásí bàbá rẹ ní tààlọ́ rẹ gbogbo ẹ ló pé sára rú èmi. mẹ́ta tí mú kọ́ mi èyí ó ṣègbè ọmọ rẹ wáṣẹ́ kò rí sẹ́ ìwọ lọ́fà tí ò bá ní fi jẹni ọlọ́run ní jí ó kà ẹni kí ni àkọ́kọ́ ẹ béèrè àlàkà ló ń fi rọrí ṣe kéèyàn máa bínú láì nídìí kí ló tó ń bínú ọmọ tí lè lo góòlù jù ni ẹ̀rí ti yín agbádá bóní lọ sí kagbádá pọ̀ bó a sì fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ orí ìmọ̀ rẹ̀ tirẹ̀ ńlẹ̀ rẹ̀ wọ́n tó ń bínú òfò tọ́lé yẹn ń ka mọ́tò jọ bàbá rẹ̀ jẹ ìyá rẹ̀ jẹ kọ́ mọ́tò jẹ ẹ tẹ̀lé mi káwọn ní obìnrin tó wà níbi ní sisi kú òróbìn ẹ ti di bíbí
torí ẹ ti wá oògùn tó jẹ ẹ lè tàkìtì ayé báyé ṣe fẹ̀ tó yìí ẹ lè wú o mọ́lẹ̀ ò nínú retí ìgbà tó dàgbà ọmọ wo ni ó sìn ọ́ njọ́ tó di ẹgbẹ́ mi mo fẹ́ tọ̀ mo fẹ́ su ọmọ wo lọ́ọ́ fi sọmọ ẹ̀ẹ̀kejì tí ìjẹ́ kọ́ mi ní ó yàn sẹ́ńtẹ̀lẹ́ mi alihasad kéèyàn ó ní kéèta alihasudu la yasudu ìrìn ní kéèta ọ̀gá ò ní wù nílé wọn olú ọmọ ò ní bóde ńbẹ la yasudu lànàbì sọ gbogbo tí wọ́n fi déwájú ẹni kéèta ò ní ní gbogbo tí wọ́n fi kí ẹ kú oríire ẹni kéèta ò ní ní kí ló wá ní kéèta ẹ bọ bàbá tí ẹ jókòó yìí nísìn ayé ọmọ wọn ò ní burú mọ́ bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí. àmín. tọ́lọ́ mi ẹnìkan náà wá ṣe kí ni lónìí ní wá dúró tì kéèta sí ni wọn ò ní wọ́n ní excuse pé akọ́dà àfẹsẹ̀ kankan kan mo tẹ̀ ládùúgbò kan láti mi ní gbọ́dọ̀ má jókòó wọ́n da tiẹ̀ lẹ̀ náà fi wà ayé náà wà da tiẹ̀ lẹ̀ fọmọ wọn nígbà mi èmi náà fi kéèta sí gbogbo tó bá dá lọ yìí lọ bẹ wọ́n ní lọ bí ikú wọn ló bí jọmọ lọ ni. Yorùbá nàbì dáadáa. Wọ́n lọ yọmọdé. wa ma kana dha khuluqin fadilin. Bẹ́ẹ̀ni. fayumadu fi nasi hamudan kathira. Gbogbo yẹ kó di kẹta kí lè fi kẹta ṣe. Náírà hátàlí la hasud èyí kẹta ò ní nísìmí èyí ń ṣiṣẹ́ nájà oko òǹkódógó bárò ń ṣe bí ìwèrè ó wá wọ àǹkárá ńjọ́ kan ní òde ìwọ ní lọ sí kó kú sínú òsì ni kẹta ti yá mú ọ náà nù sì kẹta ti yá mú ọ. ẹlòmíì ò ní láárì ọmọ ló tọ́ tó yàn ẹran ọdún náírà fún ní ẹ pa sí níbi kẹ bàbá yẹn jòkó kí ló dé torí ànábì Muhammad. bọ́ọ̀lù wí. wa ma kana dha khuluqin sayyin. ẹlẹ́ẹ̀kẹta ẹran ọdún ní ẹ pẹ̀lú mi sí wọ́n sì kéta rẹ ni gbogbo ní kéta tó wà ń bí torí ànípọ̀ tó báyìí kó mọ̀ sẹ́ni ẹni bú díẹ̀díẹ̀ wọ́n kọ́ sójú ni. ọ̀gbọ́dọ̀ wo fọ́tò mọ́. náà. wa ma kana dha khuluqin sayyin. gbogbo ẹni tó bá ya fọ́tò lójú agbe tí ó da wá sí mi rú kó sọ iye tó yà kí n fún lówó kókó níbí kódà tó bá ya tẹ̀yẹ 1000 ń fún ní káàṣì níbí kó máa lọ kókó níbí kí lè fi wá sí pé. fayujaru hatta yamuta haqira. ìgbà wo lè yẹn fi gàlá yé ni mo fẹ́ kà. masha Allah. sẹ́yìn bá ti ní yóò ṣoríire ẹni kí lè àkọ́kọ́ bàbá wọn ti bẹ̀rẹ̀ wá sí báyìí ìtọ́ ọ̀sán ẹ̀dá tó bá sunkún wá bá ọkọ bùn ńlá sí rí méjì ó jáde lọ́wọ́ lásán èèyàn sì fẹ́ sinmi lọ ní ọkọ góòlì lásán ló ní ọ̀yà kò ní ọ̀bùn ntọ́ lè yá àyàn ó lè gbà pẹ̀lú ìbálòwọ̀ rẹ̀ wọ́n tún ná ọ́ wọ́n tún bọ́ọ̀lù pọ̀ èèyàn bá fi mọ́tò rẹ̀ ṣèyàwó tí ó kẹ́gùn wákàtí kan tí ó dá padà ó ní òsáàyè bó lè bá gbà lọ́nà mẹ́ńkọ́ tí wọ́n tún dá ọ lẹ́sẹ̀ àtàpá nínú ẹni tó àyà tí ó ní ẹsẹ̀ ń yóò pọ̀ sí àtàwọn tí wọ́n fi gbọ́ bọ́ọ̀sì ọ̀rẹ́ wo lọ fẹ́ òfò kékeré yìí tó olówó àfi ní ńlá bí ẹ bá jí 10,000 wọn àná pọ̀lọ́pàá ẹ̀mọ̀ 30 wọn ẹ̀ fi jágà sí wọn nínú torí 10,000 olè wà dé lóru ani mo ní 10 million ẹ̀mí rẹ̀ la fẹ́ gbà mo wà sẹ́lẹ̀sẹ̀ mo gbowó lọ yóò tún wá mú wa mọ́sálásí ẹ bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúkú àmọ́ kò pa mí ẹni tẹ́ gbé 10,000 rẹ̀ tó lọ yọ àfọ̀sẹ́ mi. tẹ̀lé mi ní sọ́mọ́ wúṣẹ́ ni. ètò sáyìn ẹ̀yọ́ mọ̀ mi máa tẹ̀lé mi o. akramakumullah. méje náà ní kà fún yín nínú
wà téèyàn fi di ọlọ́lá tọmọ rẹ fi di ọlọ́lá tí ò ní parun láíláí torí àsọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a dá lé kílẹ̀ lónìí à ń sí mọ́sálásí lónìí à ń sọjọ́ bí ànábì lónìí. sallallahu alayhi wa sallam. yóò bá ànábì dáadáa rẹ. sallallahu alayhi wa sallam. ẹ̀tọ́ sáyìn ẹ fún ẹni tí ò ní o. bọ́ ọ bá ní tọ́ǹsì fáàrí lónìí ọ̀la ńkọ́. ẹ̀dá mi ló mọ̀. ẹni kílẹ̀ lẹ́ẹ̀kejì àtàwádọ̀ kéèyàn onítẹ̀ríba ẹwà àwọn gbajúmọ̀ ẹwà tó lè fún yẹn ní 1 million kò tó wá dé fìlà wá gọ kì í ṣe pa arójú irú wọn gbogbo olówó tí máa ń yìn lónìí wàláhì kó dúpẹ́ fọlọ́ babaláàbọ̀ olówó ní tò lẹ́yìn mi kírun lọ́fà Gbàdàmọ́sí bá tààrin tó bá tẹ̀ gbé Dangote ọlọ́fà kábíyèsí ìlú tọ́lá fọwọ́ tó lówó kun ní ta ní ń bọ̀ kò sí lágbàáyé yìí mọ́ yàgò yájú la ilaha illallah aláìsájú ní owó yẹmí lọ pé òsì ni àbí àmírù búlàlà múdàsílù lẹ́kẹ̀lẹ́ pé òsì búlàlà olówó gánà lẹ́ pé òsì olówó ọ̀fà èmi ò rí ní tẹ́mọ́ bí tàbí lọ́fà olórí bú nìkan làbí. àpẹ́sì ńkọ́ amọ̀sọ̀rọ̀ tó jẹ́ ọlágójú ńkọ́ Darussalam ńkọ́ mo ti wíwé yẹmí adékèyè ńkọ́ àlùgánì ká máa kà lọ́ba èmi kẹ́ fúnra ra mi mo ti kéwé débi náírà. wa ma kana dha khuluqin sayyi. èmi náà wà mẹ́tẹ̀ máa ń kọ́ lówó lọ́fà ẹgbẹ́ tà fà sẹ́gbẹ́ kan. fayujaru hatta yamuta haqira. ṣùgbọ́n bẹ́ẹ̀ sì wojú agbo lánàá wọ́ọ́rọ́ wọ́n tún wọ bẹ́ẹ̀ lónìí wọ́ọ́rọ́ àṣì tẹríba nu gbogbo ẹni wà bí ẹ lọ ní tẹríba onílẹ̀ rí ẹ̀rọ la ìwọ tọmọ rẹ ń sanwó náà lé ìyá díẹ̀ níbi ẹ̀tàn náà lẹ̀ wọ́n sọ́dọ̀ lòsì bọ́ọ̀ bá bí wọ́n ṣàyè wọn ẹtún gbọ́ rédíò kọ́ ọ̀hún ẹ̀ sọ tirẹ̀ òkú ọmọ yẹn ara gbẹ̀ ẹ̀yìn gbígbẹ́ sanwó náà sọ́mọ rẹ ẹnjíníà kan ṣoṣo náà lọ gbójúlé tó ti sin ọ́ náà ni. ọmọ tó àtòrí rẹ jàǹbí olóbìnrin lé tó ti sin ọ́ náà tó ti sin ọ́ kárin ìyá ló pa ọmọ rẹ níbi kó máa fẹ́ràn ẹ̀yẹ jẹ́ ẹnjíníà òde dókítà fẹ́ẹ̀ dé náà tí ò bá dé máa ń kọ́. béèrè ẹ̀kẹta ńgbà tẹ́ ti béèrè wá sí ya nù. ẹlẹ́ẹ̀kẹta tí mo kọ́ mi yín ó yẹ ẹni kí ni jẹ mọ́ al-ihsan ila al-akhari. kásì dáadáa sàn tó súnmọ́ yàrá kìíní yàrá kejì títí ẹ̀ bá ti tọ́ yọrí láàrin wọn sàrídé fọmọ wọn lóúnjẹ fọmọ wọn ní nǹkan sínú inú ọmọ náà ní fún wọn náà sẹ̀mútọ́mọ yín kó wá lánàá lórí yàrá ẹ lórí parọ́ yàrá náà kí n náà gà wò lọ́ọ̀kan ìsíkẹ́tì rẹ tó ní bí ìgbà tí ẹ gba àpò lẹ́nu ẹ̀rọ bọ́ọ̀lù ìjókòó ṣe wá rí rúwà bọ́ọ̀lù ọ̀rẹ́ tẹ̀ rẹ. ma kana dha khuluqin sayyi fayujaru hatta yamuta haqira. kí ló dé yòó mọ́ nẹ́bí mọ́. sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin ẹ̀ ní ṣe òfò àwọn ọkùnrin náà ní ṣòfò. àmín. wọ́n pe kíní kan ní al-adab ẹ̀kọ́ alahaya ìtìjú gbogbo obìnrin tí o bá ní ìtìjú yóò bá tọmọ rẹ jẹ́. Allah. wọn ní ta ni ó fẹ́ ìyàwó èrè ta ni ó fọmọ ìyàwó èrè ìjà nìyá rẹ ń jà èyí tí ẹnu bá ń ṣe bẹbẹ ní sara yẹn rìkọdù ẹ jọmọ rẹ tó yẹ ọkọ lọ lọ́wọ́ pọ̀ ti bá yé jẹ́. ìjà wèrè tó ń jà tó kó bọ́mọ rẹ bí sì ń jà ní gẹ̀yìn jẹ bí nàkí dúdú. wa man kana dha khuluqin sayyi fayujaru hatta yamuta haqira. Ọlọ́run ní jẹ́ sófò. ẹ má abíùsì ẹwà Ọlọ́run tó wà lára yín obìnrin tó fẹ́ pọnmi tó wọ skẹ́ẹ̀tì lásán ní títì omi wá dà sí wọn fà báyìí ọ̀rẹ́ wáyé ẹ bàjẹ́ ẹwà yín ẹ mójútó ìwà yín ẹ mójútó ẹ pọ́nra yín lé ẹ ṣe dáadáa bí olóbìnrin níbi ọlọ́mọ oṣù má máa jà láàrin ọjà tọ́rọ màrí yóò jìyẹ bẹ́ẹ̀ ni wọ́n ọkùnrin náà
bọ́ọ̀ fẹ́ràn kọ́ máa ṣàdìgbọ̀n ọ̀fẹ́ràn kọ́ máa bá ti yàn jẹ́ bọ́ọ̀ kó yẹ̀pẹ̀ ẹsẹ̀ ọ̀kótọ́ bọ́ọ̀ kótọ́ ọ̀rìn nǹkan mọ́tò yìí nísọ̀ ọ̀rìn tó fi kan mọ́tò yìí mọ́tò máa ṣe lọ bẹ́ẹ̀ ọmọ rẹ ní òfòrí gbá àtẹ̀sí alẹ́ rẹ tọ̀ ní ọ̀rọ̀ ọmọkùnrin náà ń sẹ́ ẹlẹ́kẹ̀lẹ́ ló kù ẹlẹ́kẹ̀lẹ́ ìdẹ́ntẹ̀lẹ́ ẹ̀kẹrin gbé láti pilẹ̀ إيتاء السائل التواضع الإحسان إلى الأقارب إلى الأقارب وإلى الجيران إلى الجيران إلى كارون لوكو ما شاء الله إما بلا كارون أكرمكم الله dáadáa tó bí gbogbo ẹ̀dá tó bá fẹ́ lálẹ́ kó sì dáadáa tó bí kí ló dé tó ṣe pé òbí tí ò bá lówó lọ́mọ máa rí fín tẹ bá ròbí tó lówó ọmọ ò ní rí fín mami o dáàdì àwọn òbí tó bá kú díẹ̀ káàtó fún wọn máa kúnlẹ̀ kẹ́ tó gùn wọn ní nǹkan ọjọ́ alẹ́ yìí ti bàjẹ́ ìyá rẹ fẹ́ bẹ ọkọ máa jà máa ń wá ń sunkún ẹ dákun ọ̀la pé ò lówó bí ò bá lówó síbò ló ní díje bí ọ síbò ló lọ yàtọ̀ mu. ẹ ní kí bàbá ó wọkọ̀ wá lánàá ẹ fẹ́ kí wọ́n fi dógún bá rò pa àbá yín ẹ wá gbé ẹ nì ẹ wá fúnra yín lẹ wá gbé ẹ èsì tẹ̀ ẹ wọkọ̀ wá tó bá sọ kèrò bàbá wọ̀ lánàá kò ní délẹ̀ òdodo rẹ̀ lẹ́gbọ̀n àwọn kó bàbá rẹ mọ́ mọ̀lú ń rotọ́ sí bàbá rẹ la wọ́n kó bàbá rẹ má gbò làgbó ń dún sí létí àṣeyẹ kéèyàn ọmọ yìí òbí rẹ ẹ̀kọ́ ní síbi ẹ̀yìn omi ọ̀rọ̀ tó kẹ́yìn láàrin o ẹni kí ló kẹ́yìn ẹ jẹ́ kó ọmọ yìí ọmọ yìí bàbá wọn tẹ̀bá jí láàárọ̀ ẹ ṣáájú ẹ̀ tọmọ yín sẹ́yìn ẹ̀lọ́kúnlẹ̀ ẹ kò sí àná ẹ jèrè gbogbo wa àwa náà jèrè yín lọ́mọ yín fi mọ yìí bàbá ẹ sọ dáadáa ọkọ yín rí ẹ sọ ọmọ yín di ọ̀tá bàbá rẹ bàbá yín èwúlẹ̀ bàbá yín fòmí tólé kí n bàbá tiẹ̀ náà dánwò kí ló máa ló dánwò ẹ wàá mọ̀ ju kẹ́ máa sọ̀rọ̀ bàbá fọmọ lọ ọmọ náà wọ́n misbehave mọ́mí tilẹ̀ wúlò bàbá rẹ ò ṣe ń pàṣẹ wọ́n fẹ́ yá rẹ kò jí ó sẹ̀sìn wọ́n máa lè tọ̀ wá níbi tó ń gbìjà yá rẹ ọ̀ dá sí yá rẹ àti bàbá rẹ ǹjẹ́ yá rẹ sọ pé òun yá lè rí tí bàbá rẹ bò mọ́ la ìṣẹ́kẹ̀ iṣẹ́ lásán ọmọ tí ń gbìjà yá rẹ kó jáde ní ìkójájọ rò sóbi ó sọ tó ń ṣe láì dáa obì ó sọ tó ń ṣe láì dáa obì ó sọ pé ńgbà tó ń wà lọ́mọge oyún àlè ló gbé fún bàbá rẹ sóbi ó sọ yín ni ń wá rojọ́ bẹ́ẹ̀ lórí wọn náà wá pé mọ́mí ìtìlẹ̀ wúlò kò wúlò àmúfẹ́ ìyá rẹ̀ kò jí ó sẹ̀sìn gbogbo obìnrin tí wọ́n ti ń túnà àṣírí ọkọ fún ọmọ kò fẹ́ kọ́ ọmọ wọn tọmọ nù ẹ̀ ń túnà àṣírí ọkọ yín fọmọ yín ọmọ náà wọn ṣe bí ọ̀rẹ́ balẹ̀ lẹ́dẹ̀ màmá tilẹ̀ wúlò màmá rẹ̀ náà wúlò nfa kò fi sabilillah. Allah. téèyàn bá fẹ́ parẹ́ ní kí ni o tún ṣe. ká náwó sójú ọ̀nà tọ̀lọ̀ ká náwó sójú ọ̀nà tọ̀lọ̀. torí gbogbo ta ni ní o tán mọ fílẹ̀ àyà ti bàbá. máa fílẹ̀ àyà ti bàbá ọ̀. máa kí tó ni. máa fílẹ̀ àyà ti thubutu. نبني بيوتا واتما تخرب تلك البيوت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت ما في الحياة بقاء. ẹ̀mí màmá yín gùn màmá yín ṣẹ̀ṣẹ̀ kú ni níbi tẹ́ ẹ dàgbà dé yìí ẹ̀dùnkọ́jú mú ìdí màmá yín gan ṣẹ̀ṣẹ̀ kú ni ẹ̀mí etí náà gùn kọjá bẹ́ẹ̀. àmín. èmi ní bàbá mi àgbà máa rán sí yín láti lè mọ́mù lọ sílé kundi. máa fi àyàtì thubutu. Ìmámù Hussein lónìí ni kò ní dọ̀la. bàbá ní bùtà wà á ti máa. káì àwọn nǹkan ti lọ. takharu tilkal buyutu. lọ́dún tí wọ́n tẹ owó dé 1972. tẹ́ bá ná owó dé láàárọ̀ yóò tún kó tó dago kan ọ̀sán. tẹ́ bá ná láàárọ̀ yóò tún kó tó dago kan ọ̀sán. bàbá mi àgbà ló wà lóye ọlọ́fà wa pé ìmáàmù ọjà yóò kún bàbá ní yóò kún lónìí. gbólókó máa kún lọ àwọn àna ọ̀sán náà lámàdí. níbi police station igi mango kan bẹ lágbàlá rẹ̀ ibẹ̀ ní ẹ̀jọ̀kọ̀jọ́ náà nọ́mbàsá ayáàtọ̀ yìí balẹ̀ àsìmá. ayáàtọ̀ yìí balẹ̀ àsìmá yìí.
يا من هو الله ìsìnkú dáàdì mi àgbà nù. ومن لا يسمى ذلك الاسم إلا هو. ìwọ tó bá tẹ ọwọ́ rẹ sí tó kéwù tó tẹ́wọ̀ rẹ báyìí tó sí àmì ọ̀ní táwọn ọmọ láyé láyé. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو. ọkùnrin kan tí ó kè ọlọ́run. الله wọn náà bàbá tó sa ẹsẹ̀ ìjà mi gbogbo ẹ̀dá tó sunkún débi má jẹ́ sunkún mọ́ látòlú lọ. آمين gbogbo ẹni ara ni gbogbo èyí wò sí nù nira tó gbé débi ọlọ́mọdé gbé lọ lé mọ́. آمين. ẹni ó sì rù gbádùn débi ọlọ́mọdé ó bó sì lọ lé mọ́. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n lọ́yà wàhábì ṣìtù nù ṣìtù kékeré aláyò. يا طيب الأسماء ní àgbà والله في الأرض ní jọ́sọ́ ni Muyideen. والله في السماء bẹ́ẹ̀ni والله ما أعلى ثناء وأشهاه. tàbá lónìí ìdùnnú ni gbogbo ẹni tó wá bí lónìí má jẹ́ dùnnú kù láyé wa. آمين bàbá gbàgbádùn ààrẹ ti gbà sí àmín. آمين. ayatò yìí bẹ̀rẹ̀ àsìmá. يا طيب الأسماء يا من هو الله. nígbà tí a kọ́ mọ́sálásí tá a sí kábíyèsí ilé kéwú afẹ́ralẹ̀ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ fòníralẹ̀ ilé kéwú bá a ṣe kámẹ́rà ẹ̀dínwó bẹ́ẹ̀ ẹ̀ kí n máa rí. ومن لا يسمى sọgbọn yorùbá. ذلك الاسم إلا هو. bọ́lá rà sí. ومن لا يسمى àwọn fẹ́ kọ́ ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀. ذلك الاسم إلا هو. pẹ̀lú ògùn ọlá àwọn tó bí mi ilé kéwú onílẹ̀ ní òdòkè. bẹ́ẹ̀ bá ṣe yá mi yóò dùn mí. gbogbo ẹ̀rẹ́ tó bá bá a dá sílé kéwú yìí lónìí ọlọ́ba dá sọ́rọ̀ rẹ̀. آمين. lọ́nà tó dáa. mẹ́mú zuba mo jogún ẹ̀ ní wọ́n náà fi láàrin di. والله في الأرض ayé àtọ̀ yí balẹ̀ sí máa يا طيب الأسماء يا من هو الله. wọ́n lè béèrè tán ìsìnkú jẹ́ fi tẹ owó nínú. ومن لا يسمى tí o wá dádò ní. ذلك الاسم إلا هو. ìsìnkú náà mo kẹ́ lórí jàmá lónìí májàlú baríkà ò dá lórí wa. والله في الأرض alikabarudin kò ní sùn yìí. والله في السماء ìwọ tó fẹ́ máa ga ti ṣe àmì. والله ما ثناه واشرا يطيب ويحلو kò ní dá. كلما كرر اسمه مرارا وترتاه النفوس بذكراه ẹni bá ṣe àmì ọlọ́run níjó parẹ́. يطيب ويحلو كلما. ẹ ti sọ fún inú lẹ́ni náà. ẹnìkan bẹ́ẹ̀ sábà ní Musa. kíájú Kamarudin lè mọ̀ pé àwọn ò náwó ṣòfò. kánú ma. wọ́n fi mú mi ní amúnà tó gbà fún wa. tó amúnà lànà. wọ́n fi mú mi ní. سلام. نعم. kí ni kan fẹ́ wáyé ni. حياكم الله. Musa ó bá padà dé onílọ́ ni mo fún ọ lówó ṣùgbọ́n ọdún kan lọ́ọ́ fi ni olùsọ̀fọ́ náà ń kó pọ̀ jù kọ́mọ́sù mẹ́fà kú o ẹ̀wẹ̀ náà tọ́ lọ́wọ́ wọn ń ta síra wọn lówó bá dé jàmá ọlọ́njẹ́ aníláárí owó ọlọ́mọsí alólòsì. داريني للجنا سابينو. أسرع فإني ẹ̀gbọ́n bàbá yìí wọ ọkọ̀. رأيت الناس ìgbàgbọ́ yìí ni. شرهم الفقير. orí lánàá wọ́n tún ṣe níbi kíní bẹ́ẹ̀
olóòlò lọ tó sì di gangan báyìí òun kọ́ jíìpù ní gbogbo ọjà lánàá jíìpù onílá báyìí àbí bíláàkì ni ló gbogbo ọjà lánàá mo rí ha mọ́tò òun rìn ní dákòtò kọjá gàmù. ajiwede ẹ̀yin o rí ẹgbà náà bí mọ̀nàmọ́ná ló kọjá nígbà náà ẹ̀ jí sí ọlọ́run lọ bí táyà. ọkọ ní owó ló dé yìí ọdún kẹsìlá ọlọ́run ní ìfìn ni mo ti mọ ọlọ́run lóṣù mẹ́fà bọ́ọ̀lù àṣẹ náà àwọn ní kò lè ṣùgbọ́n ló sì ní akátó lówó jí akọ́lé ojúlé méjì ọkùnrin obìnrin káwọn fún ọ lóúnjẹ ọ̀fẹ́ bó bá tán ẹ̀ńtà àbòjẹ yóò bọ̀ wọn náà jẹ ìyàwó ló advise ẹ gbọ́ personal adviser sọ́kọ àti special adviser ẹ tẹ̀lé mi àṣẹyìn obìnrin ní adviser wa kọ́nà má jẹ́ kẹ́kẹ́ bá sì adarí lókù wọn ò tẹ̀lé wọn wọn lọ́wọ́ fẹ́ gbọ́ yòókù mọ́ láti kọ́ mọ́ rùdín lọ́wọ́ bá dé ní bá kọ́lé méjì ibi ọkùnrin ibi obìnrin ọ̀hún fún ọ lóúnjẹ lọ́fẹ̀ẹ́ nígbà tó pé ọdún kan tó yẹ kó tó sí owó kan tó bú ni ó tún fi yàrá méjì sí ó tún pé ọdún kẹta owó tún bú ó tún fi yàrá méjì sí ọdún kẹ wá yàrá bíi ti pógójì ó bá tún kúnlẹ̀ kí Musa àtẹ̀kọ́ mọ́ọ́rẹ́ Musa níta ní irunmọ̀ rẹ ti jọ̀lọ̀ kò sápẹ̀rẹ̀ òsì mọ́ ó náà mà mí èmi olówó ọdún kan Musa ní ẹ̀ tó sì mọ́ ni olówó pọ̀ sí ni ló bá kọrí sọ́dọ̀ Ọlọ́run ó sì bá mi sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ Ọlọ́run dákẹ́nu rẹ̀ ọ̀ béèrè ní tó fà ní mo lẹ́yìn olówó ọdún kan mo sílẹ̀kùn kan fún oṣù méjì mo tún sí kan ó tún sí méjì mo tún sí kan ó tún sí mẹ́rin lọ́sọ̀fọ́ náà lè tòsí mọ́. àrìmọ́lẹ́ ọ̀tún náà sàfi akhlaqihim. Ọlọ́run tó lè mú tòsí ni kó má tọrẹ mọ́. fọ́rọ̀ àyìnà. tí ò bá ti yé máa bòyàn ní nǹkan èmi náà máa fún òun ọlọ́rẹ èmi ọlọ́rẹ afẹ́mọ́ ọlọ́rẹ tó jura wọn lọ. fọ́rọ̀ àyìnà hum lidhil mali taba. lónìí ẹ̀yin ọlọ́run ọlọ́rẹ. wa habibun nasi. ẹni ẹ̀ lọ́wọ́ akbar. Allahu akbar. ẹ fẹ́ fi àbá kékeré gba nílá lónìí. man at'amahum. ilé gbẹ́dá fẹ́ kọ́ ẹ̀fẹ́ fún wa ní 1 million mo mọ̀ pé bílíọ̀nù ló fún yín. ẹ ṣe àmì ni. wa habibun nasi. alájùmọ̀ Chief Kamarudeen the pride of Islam. bẹ́ẹ̀ni. Fakharul Islam. Fakharul Islam. the pride of Islam. ìyẹn Islam ẹ máa fi kún ọkọ wọn láti sìn Chief Fakharul Islam the pride of Islam àná àpàdé níbi Islam jẹta àpàdé níbi Islam kì í ṣe pé ẹfí méjèèrè ẹ̀hẹ́ òní àtúnpàdé àwọn sọ fún mi lánàá pé sẹ́wọ̀n pé tí bá tún náwó ń bí lónìí o àtúnpàdé ní òun sì tún náwó lọ́la. wa habibun nasi. ojú agbo ni wọ́n ti sọ ọlọ́mọdé nǹkan tí ò tó pọ́n. èèyàn ńlá ló dúró yìí. man at'amahum. wá kí ló kọ rẹ. wọ́n ní wá. kí ló kọ rẹ. Màrúfà sọfọ màmí ṣéwù ìyá rẹ dà lọ́dún kó lẹ́lẹ̀. habibun nasi man at'amahum. torí gbàrà tá a bá ti kó mi lọ sí mọ́sálásí afẹ́ nàró lè kéwù óyá kí lè kọ́ sí yíyẹ kó kájẹ́ kọ́ sí náà kó tó fọ́ kọ́ lè kéwù sí. ó kọ tí wọ́n fi gbowó náà kọ́ sí yìí ṣé wọ́n àná ń sin owó yìí Allahu Akbar. kódà búlọ́ọ̀kù yìí tábà fowó ìrà búlọ́ọ̀kù ká máa wáyé pẹ̀sí lókù. wọ́n ní ná dùgbà táwọn abálẹ̀ kéwù lọ ná 200,000 naira. ẹ ní ṣòfò. wà á bí mu nọ́ọ̀sì. man at'amahum. ẹ̀yẹ́ lọ tún lè jẹ́ ẹ̀wọ̀n ọjọ́ rẹ mú ọjọ́ káwọn wọ́n náà wà ní ẹ̀. innama nasu. sábà wúṣẹ́. mi abitoma. sọgbọ́ Dámilọ́lá kẹ́ẹ̀mọ́ kan tí ó dá lọ́dọ̀ Ọlọ́run ẹni bá
ṣe tí ò dá sáàjì kan mọ́rú yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹ má ṣe tí ò dá sáàjì kan mọ́rú yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹni bá ṣe tí ò dá sáàjì kan mọ́rú yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. Bọ́ọ̀ I need the bọ́ọ̀. ẹ má bisá ara yín èmi ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n lọ tọ́ wọn àfa Abdullahi ẹ má èmi bàbá wọn ẹ sọ fún kí n máa bí ṣe dúpẹ́ láàárọ̀ ọ̀la àfa àwọn Abdullahi olóòkun náà sì wà ní n wá ànánsì ẹ̀ báyìí n gba káàṣì náà o má ti lọ wọ́n ní nísìn àwọn fún wa ní 60 bag of cement àpò 60 cement kọ̀ọ̀kan àpò 100 lọ́nà 3 mẹ́wàá lọ́nà 6 àwọn ẹni gbọ́dọ̀ tóbi dáadáa 60 bags ilé kí n dúró Ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam aláyà Islam lẹ́dùn ní ẹ bá pẹ̀lú ẹ̀yìn obìnrin ilé kí n dàbí òdúró wọ́n ló wọ́n pọ̀ mí ní Ọlọ́run ní Jósẹ́fù amina tọ́lí gbà 10,000 ẹ tẹ́ wọ́n yín bẹ́ẹ̀ sí wa torí dọ́ta abẹ́wẹ́ láwà ní òkèlè kéwì ti parí insha Allah òun náà sì joyè yìí sì dáko oyè yín nísìn tẹ́ẹ̀mà múra rẹ̀ torí kẹlẹ́ máa ń tẹ́ sára báàgì ni nǹkan kẹtẹ́ fẹ́ há òdà kéèyàn tó jẹ́ gbogbo tó mọ oko oyè rẹ̀ kò ní rí nǹkan há orúkọ oyè tiẹ̀ sàǹgbọ́n tí wíyà bẹ́ẹ̀ gbọ́ Mu'inuddin alárànṣẹ́ àdínì. Allahu akbar. ẹ tí o mọ ọrẹ ẹ sísè àfa àkọ yìí ẹ wá ní àfa Sule ja Abuja Sule ja Abu Sule pupa Abu pupa ẹ tó tẹ Sule ja àti Abuja bàbá kẹyà kan ló bí ẹ ẹ ló lẹ fi lẹ. Alhaji Abdulmajid. mo ṣẹ̀ṣẹ̀ bá ọ̀gá ayé sọ̀rọ̀ tẹ́nísì rẹ̀ Alhaji Najimudeen Usman Yasin Okuma ago tiana tiẹ̀ ni tiani ń lọ China lónìí ọlọ́mọdé gbókò ẹ̀ wálé up national ó ti dá mi lò ẹ bọ́ sí ààrẹ up national we chop together we chop alone gbogbo slogan àwọn olóyè mi èmi àtọ́gá àwọn báyìí ni ẹnẹrú ìlọlẹ̀ kí lẹ ẹgbọ́n tẹ̀ yẹn ń dá lára yóò wọlé apẹ́ni yín ń dùn lónìí tó yé mi tó yé ìlọlẹ̀ gbé kalẹ̀. wọ́n ní nísìn bá a ti sọ̀rọ̀ ẹ̀ ẹni wá kó nírọ̀lẹ́ yìí àbí láàárọ̀ ọ̀la 20 bags of cement. Allahu akbar. sẹ́ẹ̀rì pé lè kéwòn dúró gbogbo ẹtí bá a sàdéhùn àfojú mọ́ndé lọ bọ́ o àwọn ẹni tí ó gbé ṣe ìjẹ ń fún alówó kọ nù ó tó bẹ́ẹ̀ ẹ̀ ní parí. Bismillahir Rahmanir Rahim. Alhaji Yeri Oke Motors. صلى النبي الكريم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Àbá ìmọ̀mọ́ àgbà mọ́ gbọ́ olú Ọ̀fà wọ́n níbi tá a wà yìí ilé Ọlọ́run ọba ní kárùkù ń bẹ́ẹ̀ kásẹ̀ forí kalẹ̀ ń bẹ́ẹ̀ kátìláwà ń bẹ́ẹ̀ kásẹ̀ èyítì ká fún bẹ́ẹ̀ kájáde
ilé ọlọ́run ọba ni. ilé rẹ̀ la kọ́ ẹ̀. ilé rẹ̀ la kọ́ yìí ọlọ́run. man bana lillahi masjida ẹni bá kọ́lé fọlọ́. ẹni bá kọ́lé fọlọ́. bana ńlá lahu baytan fil janna. ọlọ́run náà kọ́lé fọlọ́ àlùjánnà ni. lọ mọ́sálásí mi. a expand. a fẹ́ sí ni. a kan faranda fún. a kan káàkiri. tó ṣe pé àmì ń bẹ tó ru gbọdọ̀ mú. àmì ń bẹ tó ru gbọdọ̀ mú wọn o. wọ́n sì fẹ́ kírun. wọ́n yà dún faranda ń ta. yóò rọrùn fún wọn. wọ́n ní kẹ́ẹ̀fì kọ́ ara ń tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe lára ẹ̀. himmatul aliyya kéèyàn fẹ́ ṣe nǹkan. kéèyàn fẹ́ ṣe nǹkan. ó wá ní mo fẹ́ ṣe ní ńlá. mo fẹ́ ṣe ní ńlá. bọ́lá ti tóbi lẹ́mìí rẹ̀. bọ́lá ti tóbi lẹ́mìí rẹ̀ nù ni. ilé ọlọ́run. ilé ọlọ́run. ńlá kọ́ yìí. ọlọ́run báwa náà kọ́lé. ọlọ́run báwa náà kọ́lé. ilé rẹ̀ la tún ṣe báyìí. ilé rẹ̀ la tún ṣe báyìí. ó sì rí bẹ́ẹ̀. ó sì rí bẹ́ẹ̀. tún ayé ẹnìkọ̀ọ̀kan wa náà ṣe. tún ayé ẹnìkọ̀ọ̀kan wa náà ṣe. Jásìn ọpẹ́ nínú ẹ̀. Jásìn ọpẹ́ nínú ẹ̀. Kí mo mú oko àjẹpẹ́. Kí mo mú oko àjẹpẹ́. Kí bàbá ọba kábíyèsí. Bàbá kábíyèsí. Kí wọ́n sin ajínà. Kí wọ́n sin ajínà. Bàbá àdínì. Bàbá àdínì. Kí wọ́n sin ajínà. Kí wọ́n sin ajínà. Káwá sin ọpẹ́ ń bẹ̀. Káwá sin ọpẹ́ ń bẹ̀. La ilaha illallah. Altuka ya tawa bi ismi tawbati. مدد يا خير خلق الله يا بصر طيبة يا محمد مدد يا إمام الحرمين مدد يا رسول الخالق